is 4:19 a.m. Èní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ọdún 2025. So ìyẹn ló ń pè ní 2025 fẹ́yìn tẹ́ bá mọ Yorùbá dáadáa bí èmi náà. Now, a ti sọ̀rọ̀ nípa ìwo eléérú agbárí sórí orí wa yìí, òun ló ń pè ní skull. I will not play the video, but I will use the Wikipedia to talk about it quickly. Human fossil. Wọ́n pè bẹ́ẹ̀ ní ìwo eléérú. Ondo State ló wà. Let's quickly read about it, then we move forward quickly to Rasiko. Lákọ̀ọ́kọ́, níbo ló wà? Where is ìwo eléérú located in Nigeria? Nigeria tó jẹ́ pé fraud ni. Ondo State. Ìwo eléérú, formerly known as